A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjàmbá ọkọ̀ òfurufú hẹlikọ́pítà wáyé lánàá ọjọ́ 1 oṣù kẹjọ ní agbègbè Vanguard ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ìṣẹ́gun láàrin aago 4 ìrọ̀lẹ́ nítòsí ẹ̀ka iléeṣẹ́ ìfowópamọ́ UBA. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé èèyàn 4 tí ó wà nínú ọkọ̀ òfurufú náà ní orí kó yọ. Wọ́n ní wọ́n ń lo ọkọ̀ yìí fún ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ nígbà tí ọkọ̀ náà já lulẹ̀ tí ó sì gbiná. Àjọ panápaná ìlú Èkó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ panápaná Amadu Shakiru sọ wípé àwọn èrò ọkọ̀ yìí farapa. Ó ní ọkọ̀ náà já sórí òrùlé ṣùgbọ́n ẹ̀mí kankan kò sọnù. Gbogbo àwọn tí wọ́n farapa nínú ìjàmbá náà ni wọ́n ti kó lọ sí ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ àjọ àwọn òṣìṣẹ́ Joy Ajaero ti rọ àwọn òṣìṣẹ́ àti ará ìlú láti ketí ọ̀gbọ̀nyìn sí àhesọ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé wọ́n ti fagilé ìfẹ̀hónúhàn. Ajaero sọ fún àwọn akọ̀ròyìn wípé àwọn kò ní ìdí pàtàkì láti fagilé ìyanṣẹ́lódì. Ó ní ìgbáradì náà ti lékenkà. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ ìjọba àpapọ̀ ní ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé àjọ òṣìṣẹ́ sọ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí wípé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì látàrí àyọkúrò ìrànwọ́ epo. Àwọn òṣìṣẹ́ fẹnukò lẹ́yìn ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ ìjọba wípé àwọn kò lérò wípé Ààrẹ Bọ́lá Tinubu yóò ní agbára láti darí ọ̀wọ́ngógó epo látàrí pàṣípààrọ̀ náírà tí ó ti ṣe ọgbọọgba pẹ̀lú ti ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Síwájú ẹ̀hónú jákèjádò orílẹ̀-èdè tí àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC àti àjọ olókoòwò Trade Union Congress pè. Adelé ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti fi ìkìlọ̀ ránṣẹ́ lórí ìdàrúdàpọ̀ tí ó lè fẹ́ wáyé. Ó ní ọ̀pọ̀ ìgbà ni àwọn ọmọ asùnta a máa lo àǹfààní yìí láti fi dá rúgúdù sílẹ̀ káàkiri orílẹ̀-èdè. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n gbé jáde ní ọjọ́ Ìṣẹ́gun. Ó ní bí wọ́n bá ṣe gbèrò láti ṣe ẹ̀hónú oníwọ́ọ́rọ́wọ́ gẹ́gẹ́ bí èyí ṣe jẹ́ ẹ̀tọ́ wọn nínú ìwé òfin orílẹ̀-èdè. Bákan náà ni kí àwọn tí ọ̀rọ̀ kàn rí i dájú wípé àwọn ọ̀daràn kò lo àǹfààní yìí láti fi ṣe ìjàmbá. Ọ̀gá ọlọ́pàá ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ rírì pàtàkì ìfẹ̀hónúhàn ọ̀hún, bákan náà ni àwọn mọ pàtàkì àsọyépọ̀ tí ó lọ pẹ̀lú yíyanjú ìṣòro. Ìdí nìyí tí Ẹgbẹ́tókun fi pàṣẹ fún àwọn kọmíṣánná ẹkùn kọ̀ọ̀kan láti rí i dájú wípé wọ́n ní àsọyépọ̀ pẹ̀lú àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò lórí ìgbésẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Adamawa ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣọ́ọ̀bù 14 ni ó jóná nígbà tí iná jó gbajúgbajà ọjà ìlú Yola ní agbègbè ìjọba ìbílẹ̀ Gúúsù Yola. Wọ́n ní alẹ́ ọjọ́ Ajé ni iná sọ nígbà tí àṣẹ kónílé-ó-gbélé ṣì ń lọ lọ́wọ́. Adarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Abdullahi Adamu sọ ní ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun wípé iléeṣẹ́ wọn pẹ̀lú ìtakìjí láti ẹkùn ìjọba àpapọ̀ àti àwọn aládàáni ni wọ́n tètè pa iná yìí kí ó tó ràn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù lágbègbè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olórí panápaná, ó ní iná náà ṣẹ́yọ látàrí ìdúgbàmù afẹ́fẹ́ gáàsì tí ó wà ní ilé oúnjẹ nínú ọjà náà. Nígbà tí ó ń fèsì, Gómìnà Ahmadu Fintiri tí ó ṣe àbẹ̀wò sí ọjà náà níbi tí ó ti kéde ìrànlọ́wọ́ pẹ̀lú mílíọ̀nù 5 náírà. Ó ní àwọn ṣọ́ọ̀bù 10 tí iná náà ti ní ìpalára jù yóò gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira láti fi ra ọjà padà kí wọ́n sì tẹ̀síwájú pẹ̀lú káràkátà wọn. Fintiri wá sọ fún àwọn ará ọjà wípé wọn yóò ṣe àtúnkọ́ ọjà náà sí ti ìgbàlódé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ilé-ẹjọ́ tribunal tó ń gbẹ́jọ́ lórí ìdìbò ààrẹ ti sọ wípé ìdájọ́ yóò wáyé lórí ẹjọ́ tí Peter Obi àti ẹgbẹ́ òṣèlú Labour Party pè ní ọjọ́ tí àwọn yóò ṣe ìkéde rẹ̀ tí ó bá yá. Adájọ́ Haruna Sàmọ́nì, tí í ṣe adarí ilé-ẹjọ́ náà ni ó ṣe ìkéde yìí lẹ́yìn tí àwọn agbẹjọ́rò àti àwọn afẹ̀sùnkàn ṣàlàyé ẹnu wọn tán. Agbẹjọ́rò olùpẹ̀jọ́ àgbà amòfin Livy Uzoku ṣe àwáwí wípé kí ilé-ẹjọ́ gba ẹjọ́ wọn yẹ̀ wò. Agbẹjọ́rò fún afẹ̀sùnkàn àgbà amòfin Abubakar fún Mahmood fún àjọ elétò ìdìbò INEC, agbẹjọ́rò fún ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima àti agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àgbà amòfin Lateef Fagbemi, gbogbo wọn ni wọ́n rọ ilé-ẹjọ́ kí ó dá ìgbẹ́jọ́ náà nù nítorí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n ní ẹ̀rí wọn kò kún tó fún ìpẹ̀jọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Sierra Leone ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan ń gbèrò láti da omi àlàáfíà ilẹ̀ Áfíríkà rú. Wọ́n tọ́ka sí àwọn ọ̀gá ológun àti àwọn kan tí wọ́n ti wà ní àhámọ́ báyìí. Nínú àtẹ̀jáde ọjọ́ 21 oṣù keje tí ẹ̀ka agbẹnusọ olú iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Sierra Leone gbé jáde ní Freetown ni wọ́n ti sọ wípé ẹ̀ka aláàbò ti ń tọpinpin àwọn wọ̀nyí lórí gúlégúlé wọn. Lára wọn ni a ti rí àwọn ọ̀gá ológun tí wọ́n ń pètepèrò láti da àlàáfíà orílẹ̀-èdè rú kí wọ́n sì dá rúgúdù sílẹ̀ láàrin ìlú. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn fàákájà tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè agbègbè wọn Niger, níbi tí wọ́n ti dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ adìbòyàn Mohamed Bazoum, ṣùgbọ́n ọlọ́pàá ilẹ̀ Sierra Leone sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí, ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Ìtẹ̀síwájú nínú ìwádìí tú àṣírí wípé àwọn wọ̀nyí ń gbèrò ẹ̀hónú oníwọ́ọ́rọ́wọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 7 títí di ọjọ́ 10 oṣù kẹjọ láti fi ṣe bójúbójú kí wọ́n tó ṣe ìkọlù sí iléeṣẹ́ ìjọba àti àwọn ará ìlú. Wọ́n wá fi dá ará ìlú lójú wípé kí wọ́n má ṣe bẹ̀rù, kí wọ́n máa bá ọrọ̀ ajé wọn lọ, kí wọ́n sì ṣe àfisùn bí wọ́n bá kófìrí ohun àjèjì káàkiri láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.